Ṣebí Ìsá bàbá ọ̀tẹ̀ ọmọ Sọláàtì. Ọ̀sọ̀wọ́ tó dàbí ọwọ́ Aláwùsátì. Má jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ nítorí tànàbí. Má yọwọ́ kúrò lọ́rọ̀ ẹ̀ Rabbi. Ó di dandan fọ́tà rẹ̀. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir Rahmanir Rahim. Wa bihi nasta'inu. Rabbi zidni ilma. Wa iz yamkuru bika alladhina kafaru liyusbituka aw yaqtuluka aw yukhrijuka wa yamkuruna wa yamkuru Allah wallahu khairul makirin. Inni a'udhu Allahumma salli ala sayyidina Muhammadin برب الناس والفلك wa ala alihi wa sahabihi wa sallim. من شر ما خلق الرحمن من علك Allahumma salli ala sayyidina Muhammadin من حاسد wa ala alihi wa sahabihi wa sallim. ومن النفاس في العقد. Alhamdulillahi rabbil alamin. آمين Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin. آمين. Mo kí àfáàgbà fún gbogbo Ìlọrin àtàgbègbè ẹ̀. شيخ Bàbá wa àgbà Ṣé wà Álímì. شيخ Ẹ dákun ẹ jó kí dáadáa. شيخ Wallahu yasimuka minan nas. لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Mádìbò ní pè é mi kọ́. Lẹ́yìn ìgbà tí mo kí bàbá wa Mádìbò, bàbá wa Sàláàtì mo kí yín. Bàbá wa tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àfọwà bàbá wa Àlífà lẹ́kọ̀ọ́ ní Ọlọ́run járe yín pẹ́ sáà. آمين. Bàbá Sàláàtì ní bàbá ìmáàmù Sàláàtì náà tún ní. Mo fi tí mo fi kí gbogbo àwọn àfáà tó wà níjókòó yìí. Dr. Abdulgani Alkali, àfáà Sàrùmí, gbogbo yín bí a bá jókòó sí àfáà Amirul Jais, Abiola Al-Bukhari, mo kí yín púpọ̀. Mo wá tara tiwọn yẹn àfáà Authentic Al-Imam, mo kí yín púpọ̀. Kélé ìkọlà àkọ́kọ́ mọ́jọ́ fẹ́lẹ́ ìdágbére fáyé o. آمين. Bàbá wa pírẹsidẹ́ǹtì, mo kí yín púpọ̀ sà. Mo tara tí mo kí ọba Gbóbì àti gbogbo ẹ̀yin ńláńlá tẹ̀ ń bẹ ń jòkó. Alájì wa Kúlà, mo kí yín níjẹ̀ ìta àbẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀. Àrètí yín ní ọ̀dọ̀ bàbá Ọjọ́ra. Àwọn pẹ̀lú màmá làjọ jòkó. Ọlọ́run jẹ́ mi yẹn mọ̀ gùn lọ. آمين. Alájì wa Ahmad Aláwìyé, Alájì wa Ibrahim Tìdíbọ̀dọ̀, ó fi kárí gbogbo ẹ̀yin ńláńláńláńlá. Òun ló mọ ọkọ̀ kọ̀ọ̀kan ẹ̀dá kan mọ́ bínú tiré nà kọ́. Àwùjọ tí mo bára mi yìí ga pọ̀. Mo kì í púpọ̀ o, Ọlọ́run jẹ́ mọ́ wa dáadáa. Alájà wa gbọ́ kílẹ̀ kí wọ́n lẹ́ẹ̀kan. Fókìyètì, Alájà Gàníyà, mo kì í. Àwọn alájà wa Gold, mo kí gbogbo yín. Alájà wa Aisha, mo kí yín. Alájà Ilétù, Alájà wa Òbírere Aminat, mo kí yín. Alájà wa Fauziya, Madam Sajẹ, mo kí yín ma. Abiola Dari, Faharu Sabab, mo kí ọ púpọ̀. Bàbá. Bàbá Adínì, bàbá olóyè Tòní Dari. Bàbá Mubasiru. Yes sir. Benz white yìí la fẹ́ kí nǹkan ó ṣe ni. Ẹ gbé. White Benz tó jẹ́ GLB wọ́n ní tó wà ní opposite garden. Nǹkan ti há wọ́n sì ní wọ́n da inú dúró ń ta ẹ̀dá kan tó ní kó lọ bẹ̀ ẹ jọ. Ọlọ́run ó gbàdúrà jù báyìí lọ o. آمين. Abdullateef Ọládìméjì, mo kí i. Asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته.
àwọn àgbàlagbà tá a mọ̀ ṣàdúrà fún bisimilahi qul huwa Allah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. àfàwà ìmáàmù wa Isa bàbá òtẹ́ حفظه الله. èyí tí à ń rí lónìí yìí tí ń ṣẹlẹ̀ láyé rẹ̀ yìí òní kọ́ ló bẹ̀rẹ̀ o. الله. so kìíní yẹn ti èyí pẹ́. tó ṣe kún wà ń bẹ̀ wow. torí bọ́lá ń bá fẹlẹ́mí jáde yóò wá gbàgbé àná rẹ̀. yọ gbàgbé bí odò òun ti sun wá. ẹ jọ ẹ wá sí mi ò ní pọ̀ níwọ̀n báyìí náà ni kò sáyè náà. àfàyà jẹ́ kí ló wí. إذا الفارع ẹ لم يكرم فضيلة أصله. àfà yìí tí إذا الفارع ẹ tuntun لم يكرم ẹ فضيلة أصله. tó bá gbàgbé ọlá pìlẹ̀ rẹ̀ máa bọ̀ هو àfà yìí yọ jábọ́. أوا والتوى من بعد ما قد تجلل. àfà yìí yọ parẹ́ yọ parun lẹ́yìn ìgbà tó ti ga tó ti hàn yọ parẹ́ rẹ̀. فما شجر العالي alájà púpọ̀ yìí بغير جذوره. ẹ jọ ẹ lọ́jọ́ kó à ń ṣe wá sí lọ báyìí ẹ lọ́jọ́ kó please. فما شجر العالي kò sí ti ń jẹ́ igi بغير جذوره. kò sí ti ń jẹ́ pé igi kan tóbi igi kan ga igi kan rẹ̀bẹ̀tẹ̀ tí ó bá ti ní gbòǹgbò tí ò ní egbò. وما العز kò sí ti ń jẹ́ iyèpẹ̀ lágbájá níyì lágbájá lápọ̀nlé. يبكي من لمدي جهلا. tó bá ti kẹ̀yìn sí máa di rẹ̀ tó níbi tóun ti dè ẹ́ lánàá jámà kankan kò ní jámà kankan mọ́nú ayé. وكن وصل خير. àfàwọn Isa imam bàbá ọ̀tẹ́ وكن وصل خير ọ̀gbàgbé àná بين مدين. ọ̀gbàgbé àná ọ̀sánà rẹ̀ lẹ̀ ọ̀sọ̀pìlẹ̀ lẹ̀ kò sí ní tó ṣètò yọ ti Sàlátì kú bẹ́ẹ̀ni kò sí ní tó ṣètò yọ ti Ìlọrin kú bọ́mọlúwàbí èèyàn ti sẹ́nu. kò sí ní tó ṣètò yọ Tàmírù Jẹ́sì kú alhamdulilayi. ìbá ti dáa fún wọn náà pẹ́ Allah. àwọn ti dáa fún wọn náà pẹ́ àwọn tó dè ẹ́ lára wọn lọ́lọ́ lẹ́kọ̀ọ́ sílẹ̀ yìí. ọ̀ ń yẹ̀yẹ́ wọn ń bà wọ́n lójú jẹ́ kí. وكن وصل خير ìwọ náà بين مدين وهادر. wọ́n bá fẹ́ ká yọ̀rọ̀ wà meaningful kọ́ mọ́ wà meaningless àfa yìí baba. present rẹ tó ń lò lọ́wọ́ yìí lọ́ọ́ so pọ̀ mọ́ past tense rẹ̀ so pọ̀ mọ́ بين مدين وهادر. ibi tó ti ń bọ̀ lánàá wo bẹ̀ wò wo. kí ló ti ṣe síbẹ̀ torí pé bí ọ wà lónìí lọ́mọ ọmọ bò lọ́pàdà bọ́ sí lọ́la. ya subhanallah láàmì sáfà. بين مدين وهادر. ẹ̀rọ ọlọ́run kan ló ti travel pẹ́ bí ọgbọ̀n ọdún àti márùn-ún naam. àwọn ọmọdé bò lóní kí n sọ̀rọ̀ yìí wọ́n ń dá yín lóhùn àwọn náà ń gbọ́. ọwọ́ ló ń bọ̀ wá bẹ̀lú wò padà all right. kọ́ wa mọ̀nà mọ́ ó ti pẹ́. ọwọ́ pẹ̀ nìkan kọ́ pàdé òun ìyẹn wá pàdé ẹ̀ wọ́n jọ ń wọlé lọ ẹ dákun jàmá ẹjọ jọ. wọ́n múra àti wọ̀lú ó ní ọ̀nà bòní àyí ọlọ́nà tẹ́ bá a gba bíi tẹ́ ìmọ̀ lájàsọ alájàsí ìlú jágba tẹ́. jágbọ́nà tẹ́ ká ṣàdúrà fáwọn tó sùn bẹ́ẹ̀. bàbá MC wọ́n ń dáhùn. ọwọ́ gba bíi tẹ́ ọwọ́ dún bẹ́ẹ̀ kí wọ́n ṣàdúrà fáwọn òkú ọ̀run ọwọ́ ní sàárè mẹ́ta kan tán bracket wọ́n sì fowó sí. naam. wọ́n ní eléyìí àfa ńláńlá ni Allah. ọ̀hárà ń ta gán ẹ̀mí ẹ̀ gùn ìmọ̀lẹ́ wò wòlíì sí ni ó nù. àwọn bó ti pẹ́ tó láyé kò lò ju ọjọ́ márùn lọ la ilaha 5 days. illallah. 5 days. ẹ̀mí rẹ̀ sì gùn gan. ẹlẹ́ẹ̀kejì Náà, olówó kẹlẹ́ ni òun náà sì dàgbà ọlọ́run kẹ́ ẹ. àwọn bó ti pẹ́ tó láyé kò lò ju ọjọ́ mẹ́ta lọ 3 days. ẹnì kẹta jagunjagun ni akínrín naam. ọjà ìyálà yogun ó serious. àwọn bó ti pẹ́ tó jagun tó kò lò ju ọjọ́ kan lọ. ya subhanallah. 1 days. láàmì sàṣà. kí ni yẹn confuse ẹ̀ àfáà yẹn jẹ́ kí ló wí. وكن وصل خير ẹ̀ بين مدين وهادر. má bọ̀ فمن جهد التاريخ أدها مذللا. àfáà tó ga àránṣẹ́ ọlọ́run ọba yín. ìdààmú bá torúkọ mọ́túmọ́ rẹ̀ náà kò yé èèyàn náà ń bí náà ẹ̀ kàn ń lé lẹ̀ ní wọ́n á ní àgbọ́yé. kọ́ mọ̀ sóní palace Naam. ọ̀dọ̀dọ̀ bàbá Naam. ó kí ọba ìlú wọn tán lẹ́yìn tó korò ojú kí ọba ẹjọ́ ẹjọ́. ok president ló pàṣẹ kó bọ́ síwájú bàbá. ṣé báyìí kìkan bẹ lọ́wọ́ rẹ bẹ́ẹ̀ ni sà. Mashallah. ṣé bá tún dé bẹ́ẹ̀ tó sí rẹ ọ wà ń tòsí ẹ̀. ẹ wà mẹ́ bá tún dé súnmọ́ bẹ́ẹ̀
kábíyèsí wa ní bí ìgbà tí bàbá wa MC tọwọ́lú Now. tọ́wá kí ọba pẹ̀lú lẹ́ni tó fajúro tí wọ́n sì mọ̀ pé ìfajúro bàbá òbí kékeré lọ ṣẹlẹ̀ Now. lágbájá kí ló dé Kí ló àti dé? tó ti lọ ní bàbá mo gba itẹ́ kọjá ni Ọ̀nà tẹ́ mọ́ gba. ọwá rí òkú mẹ́ta tán bírákẹ́tì Ẹ̀yin náà tún mọ̀ ń pa ẹ̀. àkọ́kọ́ àáfà tọ́lámìláka Tẹ̀sí lẹ́mi rẹ̀ gùn. tí ò lòjọjọ́ márùn lọ láyé oníbẹ̀ ni ìkọ̀ wá yé ọ ní kò yé mi olówó ní kejì tó lòjọ́ mẹ́ta láyé Ẹ̀sí lẹ́mi tiẹ̀ náà gùn. jagunjagun ní kẹta tó lòjọ́ kan láyé Ẹ̀sí lẹ́mi tiẹ̀ náà gùn. oníbẹ̀ ni Ẹ ṣàlàyé. ó ní bàbá tó ń wo bó ti já àáfà tọ́lámìtọ́láka yé kó jẹ gan àmọ́ àwọn tó dé yẹn látara ni wọn kọjá márùn Ya subhanallah. bàbá ọ̀tẹ́ sọ lè ka yẹn tó ti dé yẹn lára rẹ báyìí. Òun náà lè kà ó. Wọ́n kọ ìwé yọ ga bíi sánmà nípa. bẹ́ẹ̀ni. olówó tó ń wo ni bó ti lówó tó àwọn tó soríire lára rẹ wọn kọjá mẹ́ta Ọ̀tán. sẹ́yìn lè ka yẹn tó ti soríire lára yín báyìí. Sáwọn tó jòkó yìí. sẹ́yìn lè ka mọ́. Mama ṣàdúrà mọ́tò fẹ́ lomi kò ní sámi. Òjijì mọ́tò dé bá. wow. sẹ́yìn lè ka mọ́. Bọ́bá dájọ́ rẹ̀ kò ní pé. ìyá àwọn tẹ tẹ mọ́ kàlẹ́ ìṣẹ̀lẹ̀ mọ́. Àwọn wọ̀nyí. ìyá àwọn tẹ ti bùn mọ́tò lẹ àwọn tẹ gbó gbé gbọmọ lọ sówò sẹ́yìn mọ́ báyìí. Ẹlòmíì file rẹ̀ lẹ̀ lálàpà iye wọ́n sì dasi tọkọ. tọlọ mọ́sálásí kọ́dà ẹlòmíì gbowó wọn sí jẹ́ ọkọ Ìyá àkọ ọmọ ọlọ́mọ. ọkọ síkùn ni. Njẹ́ olóò ti rí rú ẹ? Ọkọ náà nù. èyí sì wá kí. Ọba dàlí kí á mọ̀ yóò wí yun. وقل وصل خير bí wọn náà بين ماد وعادر. bọ́ọ̀ bá fẹ́ fi ọlá tí bẹ lọ́wọ́ rẹ pè Tọ́ tán ọba fẹ́ ó dì tàn lọ́ọ́ máa lè lọ. sọ òní rẹ pọ̀ má náà rẹ. Má gbàgbé àná yẹn. فمن جحد التاريخ أدها مذللا. àfa yìí Ọkùn kan. أكرمكم. ẹni tó bá sọ ìtàn lẹ̀ Nǹkan ṣe. tó neglect àná Tọ́ gbàgbé àná. أدها مذللا. yọ padà dé yẹyẹ ni tí ò ní jẹ́ Wọ́n béèrè ara ẹ̀ lọ́wọ́ ومن ẹ̀. نسي الآباء كبرا وغفلة. kàfá yìí Bàbá. ẹni bá gbàgbé àwọn bàbá rẹ̀ tó bí كبرا ní ti gbéraga وغفلة àti tòpónú يعيش في الدجى. gbogbo gbà láyé. يعيش في الدجى الأيام حيرا مقللا. ìmáàmù wa yìí sọ bàbá ọ̀tẹ́ntìkì ìmáàmù àyínsá bàbá ọ̀tẹ́ gbogbo gbà ní gbogbo gbèsè ayé rẹ̀ láyé sàlátì ni. Bẹ́ẹ̀ni. بني bí nǹkan ọba tó kún láyé Ìlọrin ni ó yà jẹ́. Insha Allah. a ní mẹ́rin tó bá òfin Ìlọrin. Bẹ́ẹ̀ni. kò gbàgbé bíbí kò gbàgbé títọ́. Kíní ẹ̀ pọ̀ ó pọ̀ ó ni pọ̀. wọ́n ń ru ọmọ àfa rẹ̀ káàkiri wọ́n ń ru àwọn kiri báyìí. Allah. àti ẹ̀ màgbà àbẹ̀gbẹ́ láàrin àbí èjì mọ́ wọ́n sà ru àwọn kiri. ومن نسي الآباء كبرا وغفلة. ẹni bá gbàgbé àwọn tó bí tó gbàgbé pèlè wọn bí wọ́n ti bí. كبرا وغفلة. ní ti gbéraga pé a ti ju yẹn lẹ́fù wa ti kọjá àwọn tó bí wa. يعيش في الدجى الأيام حيرا مقللا. bí n bá ń dùn fún lónìí yọ padà máa gbé gbèsè ayé òkùnkùn. Yọ padà fi gbèsè ayé pè. ومن صان مادي بعلم وحكمة. bàbá ọ̀tẹ́ ẹni ọba sọ tọba sọ مادي tọ́sọ àná rẹ̀ بعلم pẹ̀lú mọ̀ وحكمة. àti làákàyè. رأي حاضرا في نوري قد تجمل. ó ti máa lò gbèsè ayé rẹ̀ pẹ́sẹ́ǹtì ní pẹ̀lú mọ́lẹ́nu. ò ní padà Àmín. ò ní bọ́nú òkun ayé láyé. Àmín. Ẹni ọ̀rọ̀ bá dùn àyín fọ̀rọ̀ lọ bàbá. mà yọwọ́ kúrò lọ́rọ̀ rẹ̀ ra bí ọlọ́. Àmín. Ìsá bàbá ọ̀tẹ̀ ọmọ mìíràn jẹ́sì. Ó wọlé. Ìsá bàbá ọ̀tẹ̀ ọmọ sàláàtì. ọgbọ́ Bàbá o. kàkàkí. Bàbá o. Ìsá bàbá ọ̀tẹ̀ ọmọ mìíràn jẹ́sì. Ìsá bàbá ọ̀tẹ̀ ọmọ sàláàtì. kò sọ́wọ́ tó dàbí ọwọ́ aláwùsáàtì. má jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ nítorí tànàbí. má yọwọ́ kúrò lọ́rọ̀ ẹ̀. àmì má yọwọ́ kúrò lọ́rọ̀ rẹ̀. Rábí Ọlọ́run má yọwọ́ kúrò lọ́rọ̀ ẹ̀. Rábí Ọlọ́run. Ìsá bàbá ọ̀tẹ̀ ọmọ mẹ́rù jẹ́ǹsì. Ìsá bàbá ọ̀tẹ̀ ọmọ sọ́láàtì. ọ̀sọ́wọ́ tó dàbí ọwọ́ aláwùsáàtì. má jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ nítorí tànàbí. má yọwọ́ kúrò lọ́rọ̀ ẹ̀. Rábí
ṣẹ̀sìn lọ gbére ó di dandan fọ̀tá ẹ̀ kó ṣẹ̀sìn lọ gbére. Yóò tún dé Àgídìgbò nílùú Ìbàdàn yóò dọ̀dọ̀ Oríyọ̀mí agbẹnusí máìkì wà lọ sọ tí bá ń ṣe yẹ tí wọ́n fi bà ẹ́ jẹ́ láláì sí tàbí ṣùgbọ́n pẹ̀lú iyèméjì ó di dandan fọ̀tá ẹ̀ kó ṣẹ̀sìn lọ gbére. Rabi Ọlọ́run mà yọwọ́ kúrò lọ́rọ̀ ẹ̀ Rabi Ọlọ́run. Ìsà bàbá ọ̀tẹ̀ ọmọ mi rú Jésì. Ìsà bàbá ọ̀tẹ̀ ọmọ Sàlátì. Kò sọ̀wọ́ tó dàbí ọwọ́ Aláùsátì. Má jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ nítorí tànàbí. Mà yọwọ́ kúrò lọ́rọ̀ ẹ̀. Máyọ̀wọ́ kúrò lọ́rọ̀ ẹ̀ Rabi Ọlọ́run. Máyọ̀wọ́ kúrò lọ́rọ̀ ẹ̀ Rabi Ọlọ́run. Ìsà bàbá ọ̀tẹ̀ ọmọ mi rú Jésì. Ìsà bàbá ọ̀tẹ̀ ọmọ Sàlátì. Kò sọ̀wọ́ tó dàbí ọwọ́ Aláùsátì. Má jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ nítorí tànàbí. Má yọwọ́ kúrò lọ́rọ̀ ẹ̀. Èmi ni mo bí wàláhì èmi ni mo bí kọ́bọ̀ lọ bẹ́ẹ̀. Èmi ni mo bí wàláhì èmi ni mo bí. Ọmọ ẹni bá dára àbí ìṣèyọrọ ni. Èmi ni mo bí. Ọjọ́ ti lọ ọmọ mi kọ́. Wàláhì mi ọmọ tó ń fagbó. Ọmọ mi kọ́ wàláhì mi ọmọ rí. Olórí bú ọmọ tára ẹ̀ ṣe pé fún. Ọmọ tí ń fagbó. Ọmọ tí ń mutí. Ọmọ jàgídíjàgan. Ọmọ ìyàdá ọ̀bẹ. Ọmọ àlè tí ń yìnbọn. Ọmọ agbéwìrì. Ọmọ tí ń dá lérú. Ọmọ tí ń dá lúrú. Ọmọ rédèrèdè. Ọmọ jágbàjàgbà. Ọmọ káhùnkáhùn. Olórí bú ọmọ tára ẹ̀ ń ṣègbè fún ọ̀bọ mi kọ́. Ó dáná. Wọ́n ní kí a kúrò lójú agbo yìí nísìnyí torí tọ́lọ́hún. Ká kúrò lójú agbo yìí nísìnyí nítorí tọ́lọ́hún. Ẹ dákun torí tọ́lọ́hún àwọn tá à ń bẹ lójú agbo yìí tá à ní tá à ń ṣe ń mẹ̀. Ká kúrò ń mẹ̀ nísìnyí. À ń lọ sọ́dọ̀ chairman of the occasion gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe lọ́dọọdún. Kí àwa tí à ń bẹ father of the day ẹ dákẹ́ máa bọ̀ sà. Àwa tá à ń bẹ lójú agbo yìí ká kúrò ń mẹ̀ nísìnyí. Ẹ dákun. Àwa tí à ń bẹ lójú agbo yìí ká kúrò ń mẹ̀ nísìnyí. Ẹni tí a fẹ́ invite wa kò dáa bó ṣe wà ráòdì yìí nítorí tọ́lọ́hún. Ká kúrò lójú agbo náà nísìnyí torí